Ta ni ṣe t'Olúwa? Ta ni yóò sìn bá? Ta ni yóò ràn lọ́wọ́ láti gbẹ̀mí là? Ta ni yóò kọ̀ ààyè kó dojú kọ́tá? Ta ni ṣe t'Olúwa tí yóò jíṣẹ́ fún nígbà ìpè àánú, nípa oore-ọ̀fẹ́ t'Olúwa là wá ṣe tí olùgbàlà. Jésù kì í ṣe wúrà lè ó fi rà wá, ó fẹ̀mí rẹ̀ rà wá láti fi ṣọ̀ṣọ́. Wọ́n fi ìbùkún rẹ̀ kún ẹni tọ́ wa, wọ́n fún wa ní ìfẹ́ àtòmìnira nípa ìràpadà, nípa oore-ọ̀fẹ́ t'Olúwa là wá ṣe tí olùgbàlà. Ìjà náà lè kíkan, ọ̀tá lè tágùn, kò sẹ́ni lè borí ogun ọba wa. Lábẹ́ àsíá rẹ̀ ìṣẹ́gun dájú, nítorí òótọ́ rẹ̀ yóò borí dandan. Pẹ̀láyọ̀ la ó jọ́sìn nípa oore-ọ̀fẹ́ t'Olúwa là wá ṣe tí olùgbàlà. A yàn wá sọ́mọ ogun nílẹ̀ àjèjì, a pè wá sólóòtọ́ fún balógun wa. Nú iṣẹ́ ìsìn náà, má jẹ́ ká ṣàárẹ̀, jẹ́ ká dúró ṣinṣin ká sì ní ìgboyà. Bàbá wọ̀ ṣọ́ wa nípa oore-ọ̀fẹ́ t'Olúwa là ó máa ṣe tí olùgbàlà. Àmín. Ọlọ́run wa, ògo ni fún orúkọ yín ní ẹ̀kan sí i. Ẹ̀yin tí ẹ tún ń pè wá láti kọ́ ẹ̀kọ́ lábẹ́ iṣẹ́ yín, ògo ni fún orúkọ yín o. Àdúpẹ́ ìmísí, àdúpẹ́ ọ̀run tí ń ṣí, àdúpẹ́ bó tilẹ̀ jẹ́ pé ìran náà kò yé wa tán, ṣùgbọ́n síbẹ̀ ní ojoojúmọ́ ní gbogbo ìgbà lẹ ń fi ọ̀rọ̀ yín yé wa. Bí ọkàn wa ṣe ṣí tí a ṣe tán láti gbọ́ yín àti láti tẹ̀lé, bẹ́ẹ̀ náà lẹ ń ṣí ohùn yín àti ọ̀run fún wa kí a lè tẹ̀lé àti kí a lè sáré pẹ̀lú rẹ̀. Ògo ni fún orúkọ yín, Jésù. Àdúrà mi ní àkókò yìí ni pé ẹ ó tún kọ́ wa ohun tí a nílò gan-an, tí ayé wa, ilé wa, ìran tí ó ń bọ̀, tí a ó fi lè tọ́ wọn fún yín, ẹ ó fi fún wa Ọlọ́run. Ẹ má fi ara pamọ́ fún wa ní gbogbo ọ̀nà, ẹ tọ́ wa, ẹ fi ọ̀rọ̀ yín yé wa kí ògo kó yẹ fún orúkọ yín. Ẹ gba gbogbo ògo Jésù, ká lè yìn títí ayé. Ní orúkọ Jésù ló wà ní àgbàdúrà. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Ibi kíkà wa ní ìwé Dáníẹ́lì. Dáníẹ́lì orí kìíní láti ẹsẹ̀ ìkíní títí dé bóyá ìkẹẹ̀dógún àbí ogún. Ẹ jẹ́ ká máa kà lọ ná.
Daniel orí kìíní láti ẹsẹ̀ kìíní. Ní ọdún kẹta tí Jehoiakim jẹ ọba Juda, Nebukadnesari ọba Bábílónì sì wá sí Jerusalem, ó sì kọlù ú pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀. Olúwa sì fa Jehoiakim ọba lé lọ́wọ́ pẹ̀lú àwọn ohun èlò ilé Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ó kó lọ sí ilé òrìṣà ní Bábílónì, sínú ilé ìṣúra òrìṣà rẹ̀. Nígbà náà ni ọba pàṣẹ fún Asipenasi, olórí àwọn wẹ̀fà ààfin rẹ̀, pé kí ó mú nínú àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wá láti ìdílé ọba àti láti ara wọn tí ó wá láti ilé ọba, àwọn ọ̀dọ́mọkùnrin tí kò ní àbùkù ara, tí wọ́n rẹwà, tí wọ́n sì fi ìfẹ́ sí ẹ̀kọ́ hàn, tí wọ́n sì ní ìmọ̀, tí òye tètè máa ń yé, àti àwọn tí ó kún ojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ ní ààfin ọba, kí ó kọ́ wọn ní èdè àti onírúurú ẹ̀kọ́ ìwé ti àwọn Bábílónì. Ọba pèsè oúnjẹ ojoojúmọ́ àti wáìnì láti orí tábìlì rẹ̀ fún wọn. Ó sì kọ́ wọn fún ọdún mẹ́ta. Lẹ́yìn náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún ọba. Lára àwọn wọ̀nyí ni àwọn tí ó wá láti Juda: Danieli, Ananiah, Misaeli àti Asariah. Olórí àwọn ìwẹ̀fà fún wọn ní orúkọ tuntun. Ó fún Danieli ní Belṣaṣari, ó fún Ananiah ní Ṣedraki, ó sì fún Misaeli ní Meṣaki àti Asariah ní Abednego. Ṣùgbọ́n Danieli pinnu ní ọkàn ara rẹ̀ pé òun kò ní bá ara òun jẹ́ pẹ̀lú oúnjẹ àti wáìnì ọba. Ṣùgbọ́n nígbà náà ni ó gba ààyè lọ́wọ́ olórí àwọn ìwẹ̀fà wípé òun kò fẹ́ bá ara òun jẹ́ ní ọ̀nà yìí. Ọlọ́run mú kí Daniel rí ojú rere àti àánú gbà láti ọwọ́ olórí àwọn ìwẹ̀fà. Ṣùgbọ́n olórí àwọn ìwẹ̀fà sọ fún Daniel pé, mo bẹ̀rù olúwa mi, ẹni tí ó pèsè oúnjẹ àti ohun mímu rẹ̀. Báwo ni ìrísí rẹ̀ yóò ṣe burú jù ti àwọn ọ̀dọ́mọkùnrin ẹlẹgbẹ́ rẹ̀ lọ? Nígbà náà ni èmi yóò fi orí mi wéwu lọ́dọ̀ ọba. Nígbà náà ni Daniel sọ fún olùṣọ́ tí olórí àwọn ìwẹ̀fà yàn lórí Daniel, Ananiah, Misaeli àti Asariah pé, jọ̀wọ́ dá àwa ìránṣẹ́ rẹ wò fún ọjọ́ 10. Má ṣe fún wa ní ohunkóhun àfi ẹ̀fọ́ láti jẹ àti omi láti mu. Nígbà náà ni kí o sì fi ìrísí wa wé ti àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n jẹ oúnjẹ ọba. Kí o sì ṣe àwa ìránṣẹ́ rẹ ní ìbámu pẹ̀lú bí ó bá ṣe rí sí. Bẹ́ẹ̀ ni ó sì gbà láti dán wọn wò fún ọjọ́ 10. Lẹ́yìn ọjọ́ 10, ara wọn le, wọ́n sì sanra ju àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n jẹ oúnjẹ ọba lọ. Bẹ́ẹ̀ ni olùṣọ́ mú oúnjẹ àdídùn àti wáìnì tí ó yẹ kí wọ́n mu kúrò, ó sì fún wọn ní ẹ̀fọ́ dípò rẹ̀. Ọlọ́run fún àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí ní ìmọ̀ àti òye nínú gbogbo onírúurú ìwé àti ẹ̀kọ́ wọn. Daniel sì ní òye ìran àti àlá ní oríṣiríṣi. Ní òpin ìgbà tí ọba dá pé kí a mú wọn wá sínú ààfin, olórí àwọn ìwẹ̀fà mú wọn wá síwájú ọba Nebukadnesari. Ọba sì bá wọn sọ̀rọ̀, ó sì rí i pé kò sí ẹni tó dàbí Daniel, Ananiah, Misaeli àti Asariah. Nítorí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọba. Nínú gbogbo ọ̀ràn, ọgbọ́n àti òye tí ọba ń béèrè lọ́wọ́ wọn, ó rí i pé wọ́n sàn ní ìlọ́po 10 ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí wà ní gbogbo ìjọba rẹ̀. Daniel sì wà níbẹ̀ títí di ọdún kìíní ọba Kírúsì. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ògo ni àti ọpẹ́ ni fún Ọlọ́run. Bí a ti ń tẹ̀síwájú kíkọ́ ìran àwọn ọmọ wa, títọ́ àwọn ọmọ wa láti inú ilé wa títí dé ibi tí Ọlọ́run rán wọn lọ. Nítorí pé ilé tí a bá kọ́ kò lè fún wa ní ìlú
tó ní àlàáfíà. Bí a bá tọ́ àwọn ọmọ wa ní ìbẹ̀rù ìlànà Ọlọ́run, tí a bá tọ́ wọn ní ohun gbogbo, bí a ṣe ń sọ̀rọ̀, bí a ṣe ń jẹun, bá a ṣe ń rìn, bá a ṣe ń múra, bá a ṣe ń bá ènìyàn gbé papọ̀, yóò nira fún wọn láti gbé ìgbé ayé tí wọn ò kọ́ rí. Yóò nira fún wọn. Nígbà tí a ò bá sì kọ́ wọn ohun tí tá a kọ̀ láti má kọ́ wọn, wọn ó gbàrú ẹ̀kọ́ bẹ́ẹ̀, wọ́n gbà wálé láti ìgboro. Ó pọn dandan fún wa láti kọ́ wọn. Tí àwa náà bá sì kọ́ wọn, a gbọ́dọ̀ mọ̀ fi ara wa balẹ̀ láti mọ̀ pé kí ni a ó kọ́ àwọn ìran yìí, kí ni a ó kọ́ wọn tí wọ́n fi ní dá ojú tì wá, tí wọ́n fi ní bà wá lórúkọ jẹ́. Báwo ni orúkọ tí Ọlọ́run ti fún wa, tí ó ti fún ẹbí wa, báwo la sì tẹ̀síwájú nínú orúkọ náà tí ò ní dé orí tiwa kí ó bàjẹ́ bí àwọn ọmọ Élì. Ẹ wo ibi tí a kà ní òwúrọ̀ yìí nípa Dáníẹ́lì, Sídrákì, Méṣákì àti Àbẹ́dínígò. Ohun àkọ́kọ́ ni wípé a ti kó wọn lẹ́rú. A ti kó wọn lẹ́rú. Ọmọ Ísírẹ́lì ni wọ́n, ṣùgbọ́n Ọlọ́run ti fi wọ́n lẹ̀ fún ọba Nebukadnesari láti kó wọn lẹ́rú. Òye ló gbọ́dọ̀ kọ́kọ́ yé wa. Ṣùgbọ́n nígbà tí ó di ìgbà kan tí wọ́n wà ní ipò ẹrú náà, èmi ò sì mọ bí ẹrú ṣe fẹ́ dáa tó. Mi ò mọ irú ìgbádùn tí ẹrú yóò máa jẹ, tí ó máa sanra, tí ó máa tóbi. Ẹni tá a kó bí ẹrú, ẹni tí a fẹ́ agídí kó, tá a kókó lọ́dọ̀ ìyá, tá a kókó lọ́dọ̀ bàbá, tá a kókó níbi tí ó mọ̀, ibi tó lè ṣeré sí, tí a wá lọ kó sí ibi tí ó mọ̀. Torí tí ọba Nebukadnesari ṣe fún wọn nìyẹn. Ó kó wọn kúrò nílùú wọn, orílẹ̀-èdè wọn. Ó kó wọn wá sí ìhà tiẹ̀. Mi ò mọ bí ibẹ̀ bá ṣe dáa tó. Yorùbá máa pòwe pé àjò kì í dàbí ilé. Àwọn ọmọ yìí wà nínú ìgbèkùn. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ wòye ni pé ọba ó pàṣẹ pé a nílò àwọn òṣìṣẹ́. A nílò àwọn tí ó máa bá wa ṣiṣẹ́ pọ̀. Ó sì sọ ní ẹsẹ̀ kẹrin wípé irú àwọn òṣìṣẹ́ tá a nílò ni àwọn ọ̀dọ́mọkùnrin tí kò ní àbùkù ara, tí wọ́n rẹwà, tí wọ́n sì fi ìfẹ́ sí ẹ̀kọ́ hàn, tí wọ́n sì ní ìmọ̀ tí òye tètè ń yé, àti àwọn tí ó kún ojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ ní ààfin ọba tí ó kọ́ wọn ní èdè àti onírúurú ẹ̀kọ́ ìwé ti àwọn Bábílónì. Ẹ wo àwọn àmúyẹ, wọn ò ní àbùkù ara, wọ́n rẹwà, wọ́n sì ní ìfẹ́ sí ẹ̀kọ́, wọ́n ní ìmọ̀, òye á tètè máa yé wọn. Ẹ gbọ́, mọ́mì àti dáàdì tó ń gbọ́ mi àti ọ̀dọ́ tí ó ń gbọ́ mi, àwọn àmúyẹ yìí kì í ṣe àmúyẹ tí wọ́n kọ́kọ́ kọ́ nílẹ̀ Bábílónì. Àmúyẹ tí wọ́n ń gbé bọ̀ láti ilé wọn ni. Àmúyẹ tí wọ́n ń gbé bọ̀ láti ilé wọn kí wọ́n má lábùkù ara. Àmúyẹ tí wọ́n ń gbé bọ̀ láti ilé wọn ni o. Ó ní tí wọ́n rẹwà. Ẹ jọ̀ọ́, àmúyẹ tí wọ́n ń gbé bọ̀ láti ilé wọn ni o. Wọ́n ní ìfẹ́ sí ẹ̀kọ́. Ẹni tó ní ìfẹ́ sí ẹ̀kọ́ ni ẹni tí ń farabalẹ̀ láti gbọ́. Ẹni tó lè jókòó 30 ìṣẹ́jú, wákàtí kan, wákàtí méjì tí ń sì fẹ́ gbọ́ tí a ń wí. Àwọn tí òye tètè máa ń yé tí kì í ṣe wípé nígbà tẹ́ bá sọ̀rọ̀ fún tán, ẹ̀ tún kọ̀wé fún, ẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ pé ibi tẹ́ ẹ rán lọ pé ẹ̀yin náà mọ ọmọ yín o, kì í gbàgbé ọ̀rọ̀ o. Nǹkan báyìí ni mo rán o. Débi pé bí ẹ bá rán níṣẹ́ 10, agbára ni ó fi rántí 2 àbí 3 kó jẹ́ dáadáa. Òye á tètè máa yé wọn. Ẹ rí àwọn àmúyẹ yìí kì í ṣe àmúyẹ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn nílẹ̀ Bábílónì. Àwọn àmúyẹ tí wọ́n ti ń gbé tilé wọn bọ̀ wá ni. Àwọn tí wọ́n ti fi kọ́ wọn láti ilé wọn ni. Wọ́n ti kọ́ àwọn òbí, wọ́n ti kọ́ àwọn ọmọ wọn láti jẹ́ arẹwà ọkùnrin àti arẹwà obìnrin. Wọ́n ti kọ́ wọn bí wọn ò ṣe ní àbùkù lára. Wọ́n ti kọ́ wọn bá àti farabalẹ̀ bí àgbàlagbà bá ń báni sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́jẹ́ pé ẹ̀yin òbí gan tí wọ́n bá ń bá sọ̀rọ̀, ọ̀tọ̀ ni tí ó máa ṣe,
ọ̀tọ̀ ni tí ó máa wò, ọ̀rọ̀ lẹ́ ń bá sọ, ilẹ̀ ni ó máa wò, àbí kí ó máa fọwọ́ kọ nǹkan, àbí kó máa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni a máa ń sọ pé ṣé ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni? Ṣé ìwọ kọ́ ni mò ń bá wí ni? Ṣé o tẹ́ lè farabalẹ̀? Gbogbo àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì. Nígbà tí a bá ń gbàdúrà nílé, wọn ò ní àǹfààní. Àwọn ọmọ yẹn, àwa náà fúnra wa ti mọ̀ wípé tí wọ́n bá fi gbàdúrà ìṣẹ́jú márùn-ún, wọ́n máa sùn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ lọ ṣeré ni, wọ́n ráàyè fún. Irú àwọn bẹ́ẹ̀, wọ́n ti ní àmúyẹ. Àwọn ọmọ yẹn, wọ́n ti ní àmúyẹ yẹn, kì í ṣe àmúyẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ní ilẹ̀ Bábílónì. Àwọn tí àwọn òbí wọn tán ti gbìn sínú wọn kán tó kúrò nílé ni. Àwọn tí ipò ẹrú tí wọ́n wà tí ò gbà lọ́wọ́ wọn, ọba fúnra ẹ̀ nígbà tó ń wo èèyàn, ó ní ẹ ṣiṣẹ́ yìí dáadáa o. Ẹ rí i wípé àwọn ọmọ tí ò lábùkù ni o, tí wọ́n fi kìkì ara ṣe egbò, tí wọ́n fi kìkì ara ṣe ọgbẹ́, àwọn tí ò lábùkù ara, àwọn tá a mọ̀ wípé bá a ṣe bí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n wà. Ìyá wọn, àbàbá wọn, wọ́n ní ojú tó mú yányán, wọn ò jẹ́ kí ọmọ wọn ní ìpalára kankan. Wọ́n ń tọ́jú wọn, wọ́n dúró tì wọ́n, wọ́n ń wẹ̀ fún wọn, wọ́n ń tọ́ wọn, wọ́n ń ṣe ohun gbogbo. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Bábílónì tá a wà, ohun tó dára làwa ń wò. Ẹ jẹ́ kí n bi wá àwọn òbí, ṣé à ń tọ́ àwọn ọmọ wa fún ìpèníjà tí ń bẹ lọ́jọ́ iwájú nígbà tí a bá síbẹ̀, àbí nígbà tí a bá ní oore ọ̀fẹ́ láti wà níbi tí wọ́n wà? Ṣá ń tọ́ wọn bí arẹwà? Ṣá ń tọ́ wọn ní àwọn tó ní ìfẹ́ sí ẹ̀kọ́? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìwà, ọ̀pọ̀lọpọ̀ ìṣe tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n lọ ń wù ní ìta, àwọn tí wọ́n gbé kò nílé wọn ni. Àwọn ọmọ míì bó ti wù tán kéré mọ́, tí wọ́n dàgbà mọ́, tán bá délé yín, ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wẹ̀ fún wọn lọ́tọ̀ ni, ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fọ̀nà fún wọn lọ́tọ̀ ni. Ẹ máa wá bira yín wípé ṣé ìyá àti bàbá ọmọ eléyìí ṣé wọ́n kú ni? Tí ẹ bá wo aṣọ tí ọmọ míì wọ̀ sọ́rùn, ẹ máa wò wípé ṣé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ṣé wọ́n sí nílé ara wọn ni? Ṣé wọ́n ti rìn jìnnà ni? Ṣé ó ti tó ọ̀sẹ̀ mẹ́ta àbí ọ̀sẹ̀ mẹ́rin tí wọ́n ti kúrò nílé ni? Ọmọ tí ò tí lè dá ẹnu fọ̀, ọmọ tí ò tí lè dá aṣọ fọ̀, ọmọ tí ò tí lè dá wẹ̀, gbogbo àwọn nǹkan yìí ní ayé ẹ yọ nínú ayé ọmọ ẹ̀. Àti rí láì tí kúrò lọ́dọ̀ òbí gan-an, a ti rí i pé ọmọ eléyìí ó ti ní ìpalára nítorí pé àwọn òbí wọn rí ààyè fún. Fòníkú fi ọ̀làǹdé ni ọmọ ń gbé ìgbé ayé ẹ̀ nítorí pé ìyá tó yẹ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kò ní ààyè. Ohun gbogbo tó ní ààyè fún òun ni pé bó lòun ṣe fẹ́ rówó. Ohun gbogbo tó ní ààyè fún ni báwo ni òun ti ṣe fẹ́ já àjọ. Ohun gbogbo tó ní ààyè fún ni báwo lòun ṣe fẹ́ kọ́lé tó, báwo lòun ṣe fẹ́ ra mọ́tò tó. Ṣùgbọ́n pé ọmọ yìí, bí ọmọ mi gan bí ààrẹ òyà yóò gbé jùlẹ̀ ni a ní ó jẹ́ dìde, bó wù ẹ́ kó dìde, bó wù ọmọ dìde, ó lè dáṣẹ́ tèmi dúró. Àwọn àmúyẹ kì í ṣe àmúyẹ tí wọ́n lọ gbà nílẹ̀ Bábílónì. Àwọn àmúyẹ tá a ti fi kọ́ wọn nílò ilé wọn ni wọ́n fi kọ́ wọn. Wọn àmútọ̀run wá o. Kì í ṣẹ̀bùn àmútọ̀run wá o. Ẹ̀bùn àmútọ̀run wá kọ́ o. Ẹ̀bùn àmútọ̀run wá kọ́ ní fún ọmọ lórí ọ̀fẹ́ láti farabalẹ̀ pé ó fẹ́ kẹ́kọ̀ọ́, ó ní òye pé tí a bá tètè sọ̀rọ̀ fún, bó jẹ́ ojú gan lẹ fi sọ̀rọ̀ fún, yóò ti yé. Ẹ̀kọ́ àmútọ̀run wá kọ́ o. Ẹ̀kọ́ àmútọ̀run wá kọ́ ló ní kán mọ̀ ní àbùkù lára o. Ẹ̀kọ́ àmútọ̀run wá kọ́ o. Ẹ̀kọ́ tá a fi kọ́ wọn nílé ni o. Kéèyàn kọ́ ọmọ ní ìfẹ́ sí ẹ̀kọ́, ohun tá a fi kọ́ nílé ni o. Nígbà tẹ́yìn gan ò ráyè kọ́ lẹ́kọ̀ọ́, báwo ni ó ṣe ní ìfẹ́ sí nǹkan tí ò gbọ́ rí? Báwo ni ó ṣe ní ìfẹ́ sí nǹkan tí ẹ ò fi kọ́ wò? Ọba ń wá ohun tó dára. Ìbéèrè sì ni wípé sáwọn ni wọ́n kọ́ wọn pé kán mọ̀ lábùkù, sáwọn náà kọ́ kán ní ìfẹ́ sí ẹ̀kọ́. Rárá, ibi tí wọ́n ti ń bọ̀ ní bọ́n ṣe jẹ́ ẹrú tó, wọ́n ti rí i pé àwọn eléyìí yàtọ̀, àkọ́ wọn nílé eré. Sáwọn ọmọ wa tí wọ́n bá jáde ṣé wọ́n ń ṣojú wa dáadáa? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwa náà mọ bó ṣe láma ní mi ò fún yàn lọ́mọ tọ́, mi ò gbọ́mọ lọ́bì kan nítorí pé àwa náà mọ̀ wípé ohun tá ń kọ́ wọn kì í ṣe nǹkan fi lè gbé láwùjọ àwọn ẹlòmíì. Kì í ṣe nǹkan fi lè gbé láwùjọ ẹlòmíì. Ẹ wo ohun tó tún wá ṣẹlẹ̀ nígbà tí a débẹ̀. Wọ́n ní àwọn tá a fẹ́ kọ́ yìí lẹ́yìn pé àwọn náà ti ní àmúyẹ tiwọn. Nǹkan míì ni wípé a wà máa fún wọn lóúnjẹ ìlú wa. Oúnjẹ ìlú wa. Ẹ jọ̀ọ́
kí ọmọ kó ní ojú kòkòrò, ṣé ó gbé tọ̀run wá ni àbẹ́ ẹ fi kọ́, ẹ fi àyè lẹ̀ kí ọmọ máa jẹ oúnjẹ mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà, bó ṣe ń tọwọ́ bọ ráìsì bẹ́ẹ̀ náà ló ń lọ dí àmàlà, ó kò ní dí àmàlà, ó ń mu gàárì. Ẹ jọ sí àmútọ̀run wá ni àbí ń tá a fi kọ́ nínú ilé wa. Kí ọmọ míì ní ojúmọ́ bó ṣe wù kó ti ń lọ iléèwé tó ti dàgbà tó yóò lo aṣọ mẹ́rin, bó ṣe ń pààrọ̀ kan ni ó máa wọlé ni ó máa mú mi ni ó máa lò dọ̀tí láàrin ọ̀sẹ̀ kan yóò ti lo gbogbo aṣọ gbó yóò ti gbogbo ẹjọ́ sí àmútọ̀run wá ni àbí àìbìkítà òbí. Bí ọmọ mi bí ò bá wọṣọ látàárọ̀ bí òtútù ṣe ń mú tó tí ò ní wọ bàtà tí ó máa ṣeré kiri, ẹjọ́ mo bi wá léèrè sí àmútọ̀run wá ni. Kí ọmọ ṣeré jáde látàárọ̀ láago 8 kó máa wọlé bọ̀ láago 9 alẹ́ nígbà tó bí gan ọ̀tẹ̀ tí wọlé láago 12, ẹ jẹ́ kí n bi wá ṣé àmútọ̀run wá ni. Kí ọmọ lọ máa rọ oúnjẹ jẹ láàárọ̀ kùtùkùtù, ohun tó gbọ́njú bọ́n láyé tiẹ̀ ni pé bí bàbá wọn bá jẹ àmàlà, tí wọ́n bá jẹ ẹ̀bà, tí wọ́n bá jẹ búrẹ́dì, tí wọ́n bá jẹ ẹ̀wà, ohun gbogbo tó wù tán fẹ́ jẹ títí kan omi, tí wọ́n bá mu omi, wọ́n fún wọn lówó pé kán lọ rà wá ni. Wọn à wọnú ilé àwọn wọn rí kán bu omi, wọn à wọnú ilé ìyá ò ráyè pé ó lè dáná. Ẹ jọ sí àmútọ̀run wá ni àbí àìbìkítà òbí. Ọmọ ń lọ ilé olóúnjẹ lénìí, ó lọ ra oúnjẹ, ó ń ra mímu, ó ń romi mu, ó ń ra tá, ó ń ra gbogbo ẹ̀. Ẹlòmíì gan nínú ilé wọn bó ṣe dàgbà tó kò ní abọ́ tá a fi ń sebẹ̀ àbí tá a fi lè jẹ síbí lásán kò sí nílé ẹ̀ nítorí pé bá a ṣe kọ́ nìyẹn, kò gbẹ́ ẹ̀kọ́ bá a ṣe lè dáná nínú ilé wa. Ẹ jọ sí àmútọ̀run wá ni. Daniel ní ẹ jọ sóúnjẹ ọba kì í dùn, ṣáà lè fóúnjẹ ọba wé ń tá ń jẹ nínú ilé wa. Daniel ní ẹ wo ẹ má fún àwa lóúnjẹ ọba o, bó tilẹ̀ jẹ́ pé ó wù kó dáa tó, ẹ má fún wa o, ẹ má fún wa, ẹ jọ abẹ̀yìn ni àwa mẹ́rẹ̀ẹ̀rin èmi Daniel, Ṣédákì, Méṣákì àti Ábẹ́dínígò, ẹ má fún wa o, kí lẹ wá máa jẹ ohun tá ń jẹ nílùú wa ni. Ẹ jọ tán bá fi kọ́ wọn ṣé àmútọ̀run wá ni. Ṣé àmútọ̀run wá ni tí wọ́n kọ̀ pé àwọn ò jẹ oúnjẹ àdídùn ọba ṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn ní àǹfààní sí tó, àwọn ò jẹ, ẹ má fún àwọn, ẹ wá wo àwọn lẹ́yìn ọjọ́ 10 bóyá àwọn ò dá àwọn ò ní dá, ẹ sá máa fún wa ní ohun tá a máa ń jẹ nílé wa. Sáàmútọ̀run wá ni. Ká kọ́ ọmọ kó níjàánu, ká kọ́ ọmọ kó má lójú kòkòrò, ká kọ́ ọmọ kó lọ síbì kan kó sì máa wo àwọn tó lọ kí wípé ẹ jọ̀ọ́ bí ẹ bá tún ti láàyè ẹ jẹ́ kí ọmọ yẹn kó padà wá sọ́dọ̀ wa torí a fẹ́ràn rẹ̀. Sáàmútọ̀run wá ni. Ọmọ á jẹun lé yín, yóò gbà bọ́ síbi tó bá ti jẹun, ẹ̀yin ìyá àti bàbá lẹ́ lọ gbé lẹ́ máa bá fọ̀, ẹ kọ́ wípé bàbá jẹun tá a máa ń gbá bọ́ kúrò ní ẹ máa bá fọ̀, ẹni ó sì kéré kò tí mọ̀ nígbà tó wá dàgbà ẹ só ti yí padà, só ti máa fọ̀, ó ti máa lè gbá. Ọmọ pọ́dún 10 lé yín, ọdún 8 ẹ̀yin lẹ sì ń bá gbálẹ̀, lẹ́ ń bá fọṣọ, lẹ́ ń bá fabọ́ oúnjẹ níbi tó bá jẹun sí, ẹni ọmọdé sì ni lọ́dún 10. Ó dá mi lójú pé bó bá sì pé 30 ọdún ọmọdé náà sì ní lọ́dọ̀ yín. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ lè fi ọmọ sílẹ̀ tó rán mọ̀ wípé ọmọ ilé adójútì ni. Kí ló sì fà á? Ohun tẹ́ fi kọ́. Ohun tẹ́ fi kọ́ ni. Bẹ́ẹ̀ bá ti rí ọmọ bí ó ṣe ń hùwà, bó ti ń sọ̀rọ̀, bó ṣe ń jẹun, bó ṣe ń gbé láwùjọ àwọn èèyàn, ẹ máa rí tí wọ́n kọ́ nínú ayé ẹ̀. Wọ́n ní ẹ má fún àwa lóúnjẹ àdídùn ọba o, àwa ò ní jẹ o. Àwa ẹ jọ oúnjẹ tí wọ́n tá a pè ẹ̀yin náà tẹ̀ gbọ́ bá ṣe pé oúnjẹ àdídùn ni. Oúnjẹ tí ó jẹ́ pé níbi ṣíṣe ẹ̀ lásán béèyàn bá ń gbóòórùn ẹ̀ yóò sọ wípé télè bá parí bó tẹ̀ jẹ́ omi ẹ̀ lásán ni wọ́n fún òun ó tó. Làwọn kan kọ̀ láwọn ò jẹ. Àmútọ̀run wá kọ́ o. Ohun tán ti kọ́ wọn nílé wọn ni o. Pé ẹ gbọ́ o, àwa yìí jẹun lóde o. Ẹ gbọ́ o, àwa yìí jẹjẹkújẹ o.
ohun tí n bá fún yín ní ẹ jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Ẹ mọ̀ pé mo sọ nígbà kan pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bà lẹ́ni ńlé, ọmọ yín yóò máa sọ pé indomie. Ráìsì lẹ́ni ńlé yóò sọ fún yín pé orí ẹja ni ẹ lọ rà wá fún un. Ẹ ló kéré títí ó sì fi mọ́ ọ lára báyìí. Ó ń ṣiṣẹ́, ó ti wà fún rẹ̀. Ìjẹkújẹ, ìràkurà kò tán nínú ọ̀rọ̀ ẹ̀. Ohun tẹ́ fi kọ́ ni o. Ohun tẹ́ fi kọ́ ni o. Bí ẹlòmíì ò bá mu omi ńlé wọn, yóò lọ rà ni. Yóò lọ ra omi mu ni. À kọ́ wọn bá a ti ń pọnmi sílé, bá a ti ń gbálẹ̀, bá a ti ń fọbọ́. Ọmọ tí wà lọ́dún mẹ́wàá, ó ń pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ, ẹ̀ ń fọbọ́ fún, ẹ̀ ń fọṣọ fún, ẹ̀ ń gbálẹ̀ fún. Kò sí ní tó lè ṣe, ibi tó bá jẹun náà ni ó gbà bọ́ sí. Ẹ̀ẹ̀kọ́ kì í ṣàmútọ̀run wá ni o. Ntẹ́ ẹ̀kọ́ ni o. Ntẹ́ ẹ̀sìnkọ̀ tẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀ yóò jẹ́ ìdíwọ́ fún níbikíbi tó bá ń lọ. Yóò jẹ́ ìdíwọ́ fún. Daniel ní ẹ má fa wọn lóúnjẹ, ẹ má fún wa o. Ẹ má fún àwa ò ní jẹ o. Àwa ò ní jẹ o. Nígbà tán sì wò wọ́n, ó ní ẹ fún wa lọ́jọ́ mẹ́wàá. Nígbà tán wò wọ́n, wọ́n rí i pé ní gbogbo ọ̀nà ni wọ́n dáa ju àwọn tó kù lọ. Àwọn tó ń jẹ tọ́ba yẹn ńbo ni wọ́n wà? Bó náà ṣe tó? Ṣé wọ́n ṣàṣeyọrí nínú ìdánwò táwọn tán ní pé àǹfààní lélẹ́yìí? Ọmọ mi ì bá fojú bá sọ̀rọ̀ ó ti mọ̀. Bẹ́ẹ̀ bá sún ẹsẹ̀ lásán ó ti yé. Ó ń tẹ̀ fi kọ́ ni. Kí la fi kọ́ àwọn ọmọ wa? Ká tó máa ní bọ́rọ̀ tí ẹ ṣe wà nìyẹn, bẹ́ẹ̀ fojú sọ, bẹ́ẹ̀ fẹnu sọ, bẹ́ẹ̀ fẹsẹ̀ sọ, bọ́ọ̀ sí gbogbo ìgbé wa. Ẹ̀jọ̀ àwọn àmúyẹ wọ̀nyí, ọmọ tó nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́, ọmọ tí ò lábùkù lára, ọmọ tó yé tètè máa ń yé. Ẹ jẹ́ kí n bi yín, ṣé fúnra ẹ̀ náà ni ó fi kọ́ra ẹ̀? Àbáwá la fi kọ́. Ó sì dájú pé ntẹ́yàn bá ní náà ni ó fún yàn. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ní ló ń gan ògbà nǹkan yìí débi pé yóò fi kọ́ ọmọ. Ká tó sọ pé ìran míì dé, ká tó sọ wípé àwọn ọmọ wa ò gbọ́ràn, ká tó sọ wípé ayé ti bàjẹ́, ká tó sọ wípé ìran tó àtẹ̀wá yìí gan, èṣù ti wọnú ayé o, ó ti bà ayé àwọn ọmọ jẹ́ o, ó ti ṣe. Ẹ gbọ́ o, wọ́n àti ìkọ́ ọmọ yín lẹ́rú ọ̀dọ̀ yín ló wà o. Ẹ̀yin fúnra yín mọ̀ wípé ọmọ ẹ̀ nínú ilé yín ó ti di ẹja gbígbẹ tí ò ṣe é nà mọ́. Ẹja gbígbẹ tí ò ṣe é kákò ńlọmọ ẹ̀ mọ́. Ẹ ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti sọ́ di ọ̀gá mọ́ yín lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ọkùnrin kan tó ń wò láàrin ọmọ ni. Ọ̀pọ̀lọpọ̀ nítorí pé obìnrin kan tó bí ni wọ́n sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n sì ṣí ọmọ ẹ̀ ní àgbàlagbà, wọ́n sì ti sọ́ darìndìn tí ò lè dá ohunkóhun ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ṣe wọlé ọkọ ni wọ́n sì fẹ́ aya. Ní kété tí wọ́n bá ti wọlé ọkọ ni wọ́n ti máa wọ ọmọ ọ̀dọ̀ tí ó bọ̀ ń fọbọ́, tí ó bọ̀ ń fọṣọ, tí ó bọ̀ ń gbálẹ̀, tí ó bọ̀ ń ṣebẹ̀, tí ó bọ̀ ń ṣe gbogbo nǹkan. Ìdí ni pé bá a sì fi kọ́ wọn ni. Ohun èèyàn bá ti gbìn, òun ló máa ká dandan. Wàá jèrè iṣẹ́ rẹ bàbá mi, wàá jèrè iṣẹ́ mi o. Ọ̀pọ̀lọpọ̀ wa lọmọ wa ti wà nílé ọkọ ló ti fẹ́ aya. Àwa la sì ń lọ bẹ̀ lọ bá a fọṣọ, lọ bá a fọbọ́, lọ bá a gbálẹ̀. Ìdí ni pé àwa náà ti mọ̀ pé tí ó bá rí bí ìgbé, àfi ká bá a ṣe nítorí pé àkọ́tẹ́lẹ̀, àfikọ́. Bí ọmọ wa bá tayọ tí wọ́n bá ní ìpín láti fi gagbága pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn níbikíbi tán bá lọ, a mọ̀ fara wa balẹ̀ láti kọ́ wọn ni o. Àwọn tán bá gbé jáde ilé ayé tí a wà ẹ́ kì í ṣe ìwé ẹ̀rí nìkan ni àwọn èèyàn ń wò mọ́ o. Wọ́n ń wo ẹ̀kọ́ ilé náà. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe tó ṣe é kọ́ lẹ̀, wọ́n máa sọ wípé ọmọ ẹ̀ à ń wò ó lọ́wọ́ ni. Ṣé ta bá ń wo ọmọ tiẹ̀ lọ́wọ́, ṣé ó kojú òṣùwọ̀n? Bó ṣe ń fi wọ́n tọ́ ẹ̀, ṣé wọ́n kojú òṣùwọ̀n? Ọlọ́run àdúrà mi lówùúrọ̀ yìí pé gbogbo wa níbi tá a ti ṣe àṣìṣe, ẹ ó tún wa tọ́, ẹ ó tún wa kọ́ o. Àwọn ọmọ yìí wọ́n ní àmúyẹ rere tá a fi ń gbé láwùjọ èèyàn, tá a fi ń ṣoríire, tá a fi ń tayọ ju ẹlẹgbẹ́ wa lọ. Ẹ ó bá fún wọn, a ò ní ṣàṣìṣe lórí wọn Ọlọ́run. Ohun gbogbo tẹ́ ẹ fẹ́ ká fi kọ́ àwọn ọmọ yìí, Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti fi kọ́ wọn. Má jẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú ìbániwí àti ìtọ́ni àwọn ọmọ wa fún ògo ẹ̀yìn Ọlọ́run. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà. Àmín.